jẹ́ kí n sáré gbé ẹ débẹ̀ látẹnu Sheikh Ismail ọmọ Barahama agbára àdúà ìkà òun wò yányànyán ipẹ́ nìkan kan ò rí ọ so o ti gbàgbé pé ọ̀tá fàsókè yìí dó borí bọ́ba ayé ò bá rí ọ tọ̀run wọ̀ ọ́ má sì gbàgbé wípé mo lè ṣe é ní bẹ̀ mo ṣe mo mú jẹ gbé wàláì kò sí láyé tá a wà yìí ọbọ̀ sí kọ̀rọ̀ òun porí ẹni láìda òun perí èèyàn láburú pé kó má soríire pé kó má jẹ èèyàn so o ti gbàgbé pé gbogbo ẹni tó bá jẹ́ ìkà láyé tí bá ń ṣàbúrú fún ọmọ ọlọ́mọ rántí pé wọn náà bímọ tiẹ̀ ẹ̀sùn òkè lérí ọmọ mo ṣe mo mú jẹ gbé òsì o gbogbo ẹni tó bá ń ṣe aburú níbì kan tẹ́nìkan kò bá sí bẹ́ẹ̀ rántí pé ọlọ́run rí ọ níbi tó ti ń ṣe aburú ọmọ ìyá mi tó láǹfààní àti máa wò mí wo ohun tí mo mú lọ́wọ́ yìí àgbọn lórúkọ rẹ̀ ń jẹ́ tí gbogbo ayé sì mọ̀ ní àgbọn ojú mẹ́ta làgbọn yìí ní ojú mẹ́tẹ̀ẹ̀ta tó wá níyì ojú kan wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá lu ọmọ aráyé a tún máa lu ojú yẹn wọn a tún máa fi parí okọ̀ yẹn síbẹ̀ pẹ̀lú okọ̀ ìyá yẹn fi parí aburú fún yàn ẹlòmíì á lọ lè rí sójú àrò ẹlòmíì á lọ lè rí sínú odò gbogbo ibikíbi tí wọ́n ti dì ẹ́ mọ́ lónìí bí isinillahi ta'ala mo bí ọlọ́run fẹ́ kó orí tú sílẹ̀ látòní lọ gbogbo àwọn tí wọ́n sá sí kọ̀rọ̀ tí wọ́n ń porí kádàrá rẹ̀ láìda tí wọ́n ń porí ẹ̀ láìda mo fi àṣẹ tí ọlọ́run ọba fi ojú mẹ́ta sínú àgbọn yìí mo fi bí ọlọ́run fẹ́ bómi tí ń wọnú àgbọn kò sẹ́ni tó mọ̀ bórí rẹ̀ ó sì máa tì ọ́ lọ́wọ́ má fi hàn ọmọ ànábì ádámà kankan wàá lálùyọ wàá láṣeyọrí wàá níláárí wàá bẹ́gbẹ́ pé ọlọ́run ó wọ ọlá àgbọn yìí tí mo mú lọ́wọ́ yìí gbogbo ibi tí wọ́n dì ẹ́ mọ́ lónìí wàá rí tú sílẹ̀ bó o bá ṣalábàápàdé fídíò mi yìí ìwọ náà share rẹ̀ kó o dẹ̀ ṣe àmì àdúrà tí mo ṣe yìí bí isinillahi ta'ala masha Allah.